Shewa. Lude, Lucy. Febe is so fish you did. One more quick money fair. I care so much about you. But people won't question Lola in your time. It's appalling and it's tearing this family apart. We're not Kusif and no family more. Please, suffer me. Moshe to ati apology. Because we say could job you got to get pé mo ti sú ẹ àbí ọkàn wọ́n try láti penetrate at one law against me. I don't understand. And àwọn orin tó ń rìn yẹn gbogbo àwọn orin kún yẹn it's not just, it's not helping matters. Kò bóyè kún yẹn ó mú àbùkù tó pọ̀. Don't get me wrong. Me sọ pé bóyá o mọ̀ ṣe àbí whatever. But it's more or less like bóyá kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ kan. And you didn't even tell me what I did. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan ni mo ṣe ni sọ mo ṣetán àti tọrọ àforíjì. Because you can't continue this way. This thing is tearing us apart. And I don't even know. I'm going to worry you. Kò dá, kò bójúmu. Bọ́lájí, ó tún ti bẹ̀rẹ̀ o. Ṣé torí ọ̀rọ̀ báyìí ló ṣe jí mi? Mo dẹ̀ mọ̀ pé tí bá ti sùn, tó bá jí mi, máa ní headache. Jọ̀ọ́ jẹ́ n béèrè question kan lọ́wọ́ ẹ. Ìrìn wo ni mo rìn? Why are you complaining, Bolaji? I'm not doing anything wrong. Just thank your stars. Pé mi fẹ́ jà lálẹ́. Ṣùgbọ́n ó ṣe ó dàrú. But Shebi, you have to change. You must continue by now. Try and search your conscience. Search your conscience. Where you're going. Can't be doing that and tell me. Can't be fat to decide. Say, Ma, so Ma, she quick. She be nice, Ma. Show me some sorry. You won't tell me sorry. Oh, they're so sorry. Girl, we got Dosha. Bolari, kí ló máa ń ṣe náà ṣe adi loving titan. Okay, wọ́n jẹ́ nsin kó bọ́ọ̀lù. Lánàá mo ń sọ fún, ó tún fi aago ẹ̀ ó fi ta. Ó ti kó bọ́ọ̀lù nsin, kí la fẹ́ fi play. Wow. Kí ló ń ṣe bọ̀bọ́ ìgànnà? Ṣé bọ̀bọ́ ìyá wèrè ni? Báwo ni bọ̀bọ́ yìí ṣe máa ń bí èfúbá ìgànnà? At least tó bá ti yẹ pé wọ́n ti ẹ̀ jẹ owó ẹ̀gàn. Ṣé bó wọn àtàwọn tó ń jọ jẹ owó ara wọn? Àwọn náà jọ ní problem náà. Èwo ni kó wá máa kó ball snookers lọ níbà yìí? Kò make sense now. Ẹ wo bí ẹ guys. Ọ̀pọ̀ ọgbà mo ti máa ń sọ fún yín. Wọ́n ní ṣe bí o ṣe mọ ẹlẹ́wà ṣàpọ̀n. There is no point. Owó tó bá ti nílò ẹ̀ kó fi ta tẹ́tẹ́. Tó bá dẹ̀ ti tán, jẹ́ kó stop síbẹ̀. Don't máa try láti go stretch ẹ̀ kẹ́ máa go extra mile. Ẹ wo bí now, ada base sílẹ̀ for us to enjoy ourselves. And where possible, ká bára wa fi business ṣeré. Why tẹ́tẹ́ in the first place? Ẹ wo tó bá ṣe ẹ cancel tẹ́tẹ́. Irú nǹkan tó ṣẹlẹ̀ ìwúnú máa padà mú wa. Insult, embarrassment and all sort of things. Please, ẹ jẹ́ kó stop. Now láì ṣe gbé bá pé ibi ń pa wá. Ẹ máa wo náà irú tẹ́tẹ́ tó ń ta ẹ̀sìn tó ń jọ ń ta ẹ̀dẹ́ káàkiri ẹ̀sìn. Ojú kan náà ló máa fi máa wo gbogbo wa náà. Láì ṣe gbé bá pé ibi ń pa wá. Kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn kó dáa náà. Ìdí mi o. Ṣẹ̀ṣẹ̀ rí lánàá tó ń ṣe gbogbo wọn tó ń ṣe lánàá yẹn. Tó bá kàn ṣe pé tí ọmọ àparò pé okay mo tútù dé òun bẹ̀rẹ̀ tèmi o. Fẹ́ trick fuck up ẹ̀ lánàá yẹn. Wàhálà kò bọ́ lọ́hùn nú. Ṣẹ̀rí èmi ń dúró kí gbogbo akẹ́sẹ̀ pé báyìí nígbà tó dùn mí pé kò sí láàrin wa. Kánú wà láàrin wa ń sìn náà bẹ́tà kẹ́ bá sọ̀rọ̀ dáadáa. Kẹ́ bá sọ̀rọ̀ bí tó ti ń gbọ́.
tó bá try it next time o máa ní nǹkan tó máa fojú orí so possible ni kò máa gbogbo gbà ní ká máa ra bọ̀ ká máa ra bọ̀ ká máa ra bọ̀. ẹ wo èmi ò ráyè kàtíkè fòlóńgbò ká máa fowó ra bọ̀ gbogbo gbà ó ti sú èmi o èwo ni ṣé gbogbo wa ò ní nǹkan tá à ń fowó ṣe ni. ẹ wo gbogbo ìta ń sọ látàárọ̀ dùn o ibi tí mo ti rí ìyàwó chairman lánàá ibẹ̀ yẹn bẹ́ẹ̀ gan o mo kàn lórí pẹ̀lú aláyé kan ni mo dẹ̀ tún súnmọ́ ń pé kí n yẹ sí bóyá tiẹ̀ rí mi ó tiẹ̀ máa sọ̀rọ̀ irọ́ ni o. chairman wa. ìyàwó chairman kan náà ṣe lélẹ́yìí tún kí mi dáadáa ẹ wo má jẹ́jú sí mi jàre jẹ́ nsọ nǹkan tó wà nínú mi ẹ wo tí ìyàwó chairman bá ń ba lọ báyìí ó máa fẹ́ rẹ̀ sí gbogbo wa lára o ó máa di nǹkan tá a máa lọ nígboro tọmọdé máa rí wa tó máa níhùn máa wò ìyàwó chairman wọn lọ jẹṣẹ́ kiri yẹn torí ẹ̀ mo ṣe ní kí gbogbo àgbéyẹ̀wò kí ló há ẹ lẹ́nu. Professor kò mójú kò mọ́ra adẹ̀ ń fojú sọ fún ẹ látara à ń fẹnu sọ fún ẹ àtúnṣẹ́jú fún ẹ o kò sí ètò fẹ́ gbọ́nu gbogbo ẹ̀ ṣó fẹ́ dálé rí lérú ni wọ́n ètò yẹn ṣe báyìí náà ṣé ìbàlẹ̀ ló yẹ kó ti máa sọ gbogbo ọ̀rọ̀ báyìí ni. irọ́ wo bí tí ojú bá ń ṣe pin Yorùbá ní ká yọ báyìí ká fi wọn ojú pé wo ojú òun ṣe pin. wàá ṣe oríire. orísàn tó ọgọ tó yìí sọ kò tí bad ó ti yẹ ẹ̀mí tí kò ti rí pé kọ́sítọ́mà dáadáa ni kọ́sítọ́mà kan máa bá ṣáàmà sọ ni pé ṣáàmà nu ẹ̀báyàwó yín sọ̀rọ̀ that's all. ṣáàmà ẹ wò ẹ má dá bọ̀bọ̀ yìí lóhùn o àmọ̀nà pé bóyá wà bẹ́ẹ̀ nǹkan tó bá rí ó máa ń confam kò lè fi yẹn parọ́ àmọ́ aláyé tẹ́yìn náà bá délé ẹ jọ̀ọ́ tó lọ́hùn ẹ pé madam ẹ advise wọn kẹ́tí ẹ kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ náà bóyá wọn àti ẹ kọ́kọ́ kan tí wọ́n bá ti jẹ́wọ́ fún yín ṣe understand ẹ jẹ́ kó yí wọn pé kọ́ mọ́ máa ṣe irú kan bẹ́ẹ̀ láàrin àgbàjọ láàrin gbogbo èèyàn tó bá ti ẹ wá fẹ́ ṣe irú kan bẹ́ẹ̀ gan ẹ jẹ́ kán ṣe kókó dead now wọ́n máa ṣe anyhow ṣe understand because irú àwa yìí sìn ìṣe ló ń bójú wa jẹ àbí kí ni mo sọ yẹn because ìyàwó tèmi sìn kò lè ṣe irú kan bẹ́ẹ̀ yẹn o ìyàwó mi ò ń ṣàgbèrè o àbí ìyàwó tiẹ̀ ń kọ́ àbí kí ni mo sọ yẹn ó wá jẹ́ ìyàwó chairman wa ló máa ṣe irú kan bẹ́ẹ̀ ẹ bá wá solution sí ṣẹ̀gbọ́n mo mọ̀ pé tẹ́ bá bá wọn sọ̀rọ̀ wọn máa gbọ́ náà. Adéṣẹwà ó wá ń bi mí léèrè kí lẹ fẹ́ jẹ kí ni kí n ṣe fún yín nígbò tí ó ti mọ̀ alátẹnujẹ ní àbí ti fún lọ́rùn. Màámi ò fa alátẹnujẹ ti fún lọ́rùn rẹ̀ kí ló dé tó gbẹ̀mí ọkọ ẹ̀ sókè tó wá fẹjọ́ ẹ̀ sókè. ó ń bi mí léèrè nìyẹn o kí ló dé tó gbẹ̀mí ẹ̀ sókè. wọ́n lẹ ti ń gbẹgbẹ́ aṣẹ́wó báyìí wọ́n lẹ ti ń ṣèrànà ẹ ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. Adéṣẹwà ó ló ti sọ̀rọ̀ ẹ di domitila sádùúgbò. Màámi ẹ má dà lóhùn èmi lè máa gbọ́ ẹ má dàbò lájú irọ́ ló ń pa. Tí n bá lọ sọ́jà tí bá pẹ́ wàhálà tí bá kí nébọ̀ ìjọ̀gbọ̀n tí bá pe gate man jù ọ̀ràn. Màámi ẹjọ́ torí ọlọ́run wàhálà Bọ́lájí ti pọ̀ jù irọ́ ló ń pa. Bọ́lájí complains a lot ó máa ń complain gan so ẹ má dá lóhùn o irọ́ ló ń pa. ẹ gbà mí ẹ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ Bọ́lájí ń complain ó ń complain ta ni ò bá complain kì í ṣọpọ ẹni ọkọ sì ló lówó orí aya orí kò tó fẹ́. Adéṣẹwà ó dẹ̀ dá mi lójú pé o ò kéré jù nígbà tí bàbá ẹ̀ máa jáde láyé òun mọ bẹ́ẹ̀ mi àti bàbá ẹ̀ bá ṣe jọ ń ṣe ó ti ríbi tí bàbá ẹ̀ ti lọ fẹjọ́ mi sùn rí àbí o bá wa ń bi tá a ti ń jà rẹ̀ tálẹ́ wá bẹ́ẹ̀ bí ti ń jẹun. Màámi tèmi ní kẹgbọ́n bẹ́ẹ̀mi lọ́mọ yìí jẹ́ mi lè parọ́ fún yín mi ì lè parọ́ fún yín màámi ṣé torí nǹkan tẹ́fẹ́ sọ náà nìyẹn lẹ́fi ní jẹun ẹ̀ẹ́dì òpá yín alátẹnujẹ ti fún lọ́rùn Màámi ẹ má bọ́dà ara yín ẹ má dá lóhùn irọ́ ló ń pa oúnjẹ fún oúnjẹ fún yín ṣe gbọ́. àbẹ̀tà fẹ́ kí Bọ́lájí ní bíi títí ẹ̀ èmi lè máa dùn. àwọn ìfọlọ́wọ́ pàdé ẹ̀ ṣe àtúnṣe kí ni lè ní kó tó rò kí ni lè tó kọ́kọ́ tó báyìí.
ilé máa lọ. So kí ló ṣẹlẹ̀? Mo wà okay. Mo wà okay. Yeah. Lórí gbà o. Anytime. Anytime? Yes. Ló ṣe tí mo tún pẹ́ tó máa ṣe bóyá máa ṣe ètò máa ṣe ẹ̀hún. Má jẹ́ kí ló ẹ̀ máa wáyé. Wà okay. Àwọn ìjà kiri ní sẹ́fún máa lọ gbà. ìyá wa ẹgbà ẹ dákun ẹ káàbọ̀ ẹ ǹlẹ́ ẹ kú rìn ọlọ́run á fèrè sí i lágbára lọ́wọ́ ẹ rí rí bẹ́ẹ̀ ẹ bu ẹ má bínú o ìwà dáadáa tẹ̀ ń wù sí mi lọ́jọ́ ìfẹ́ sọ̀rọ̀ yìí o. fún kó tó máa fún ọ̀dà mi lọ́wọ́. ẹ dákun ọ̀gá ṣe kù ní àyè ìsìn bẹ́ẹ̀ ṣe ń bọ́ lẹ́nu ọkọ̀ kí làwọn náà rí èmi ò wo bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo mọ̀ pé ìyá àtọkùnrin lè wà ń bẹ́ẹ̀ ọ̀gá bínú o bẹ́ẹ̀ bá ti wọlé nìsín bẹ́ẹ̀ wọ́n dáadáa kó lè tánú wọn. Mo bínú. Bẹ́ẹ̀ ni wọ́n bínú. Bọ́lájí bínú. Gidi. Ẹ̀gbọ́n náà ilé ayé yìí mọ̀ ti wá dàrú o civilization mọ̀ ti bayé jẹ́ o. Ìyàwó yóò jẹ́ wá níbẹ̀rù ọkọ rẹ̀ rárá àbí ta lọ́kọ ta la yanu àwọn méjèèjì báyìí. Ayé ti dojú kejì o. Ṣẹ́wà. Yes. Alẹ́ tó já ẹ sílẹ̀. Sórí wa ni. Ò ń béèrè pé ṣé mo rí ni. Ta lẹni tó já ẹ sílẹ̀ yẹn? Ọ̀rẹ́ mi. Ọkùnrin àbúbẹ̀rẹ̀. Ọkùnrin mi. Tó wá já ẹ sílẹ̀ wájú létí. What an audacity. Now, tí èèyàn bá ní ọ̀rẹ́ tó bá jẹ́ ọkùnrin, in English language, kí ni wọ́n máa ń pè? Boyfriend. Boyfriend. Now, boyfriend. Jesus. I can't believe I'm hearing this. Now, young man, ọkùnrin tó ní tó jọ ọ̀rẹ́ tí ò lè wọlé tó wá jẹ́ ẹ sílẹ̀ wájú ilé tèmi. Is that what you're trying to tell me now? Excuse me. I'm free to have a boyfriend. Oh my God. Show me any boyfriend. Did you just say you're free to have a boyfriend? Yes. Show me what you just said, Sha. My dear, it's a free world. Mo lè ní boyfriend, mo lè ní girlfriend. So olórí láyà boyfriend ẹ wá jẹ́ ẹ sílẹ̀ wájú ilé tèmi. Just if kò lè wọlé àbí ọ̀rẹ́ tó ní kò lè wọlé wá jẹ́ ẹ sílẹ̀ wájú ilé mi ó lọ àbí? Is that what you're trying to do? You are trying me, this woman. You are pushing me to the wall. You are pushing me to the wall. Excuse me. Push it to the wall. Kí ló mean? Wá fi àyà tì mí. Sí, Obi, gbogbo tí mo ní sùúrù nítorí ọmọ tó wà lẹ́yìn. Tó mọ ọmọ tó wà láàrin wa bó ṣe ní sùúrù. I can't tolerate all this. Kí ni mo gbọ́dọ̀ fi ṣì náà? Ọmọ tó wà láàrin wa ni mò ń ní sùúrù fún. Wèrè wo ló fẹ́ súlẹ̀? Túwèrè lẹ kò para ẹ̀. Kí para mi? Ok, mi ò wá ní para mi. Màá pa máa yẹ màá pa ẹ̀ rí rẹ̀ tí mo wà láyé kò sí kó tó máa ṣẹlẹ̀. You are joking. Èmi ń joke. Èmi ń joke. You ń joke, my dear. You are joking. I'm joking. Yeah. You realize that you're pastor. Bọ́lájí. I'm your husband. So, now look at me. Nǹkan tí o kì í jẹ́ kí adìyẹ tó. Very soon. Get out. Bọ́lájí. Kí ló fẹ́ fi wọ̀n mi? Excuse me, Bọ́lájí, wait for me. ẹ wá tá lẹ́yìn ṣé ń bẹ ni ṣé bẹ kú ni tẹkọ ló ń dá sí àmà mi dúró ní à. ó dà kó ló sì yẹ wá ẹnu ọmọ ọjà ẹlẹnu àbí èmi ò bá tiẹ̀ wá bí o ọ̀gá ẹ̀ lọ abáwọ̀ ibà ó dà pé ó yà jẹ́ kó mọ̀ tọ́ fún. Mr. Sharma ẹ fara balẹ̀ kan lísì ẹ ṣe ń wo ìyàwó ìṣòlè o bẹ́ẹ̀ lẹ́nu à ń ṣáré kìlà ọmọ àdúgbò làwà wo bí kí lè jẹ́ last time fún ẹ àwa wọ̀nà ẹni o lórí adéṣàwà tó ń gbé kiri àwa rí ẹ bó ṣe ń gbé láti ibìkan sí ibìkan from one place to another ṣó ń gbọ́
olówó ti tí ní bá ti ní owó ẹ̀mọ́ tí ká máa gba ìyàwó níyàwó kiri lọ láwọn ìyẹ̀kọ́ bí àwọn oníyàwó tiẹ̀ ń lé ìyẹn ò kàn wá ó ti yẹ̀ bọ̀ àpò á kí ẹ̀ ń lọ ni jẹ́ kó rí ẹ pé ṣòro ẹni tó ń gba ìyàwó ẹ̀ tó ń gbé kiri yẹn ṣáàmà tiwa náà ládùúgbò ni ṣùgbọ́n dáadáa tiẹ̀ kò lè ṣe kíni kò lè jà ṣùgbọ́n ó ṣe kíni ó ní àwa boys báyìí tá gbójú tó bá tún gbìyànjú ẹ̀ wò àwa tún rí ẹ pẹ̀lú ẹ̀ ó dáa náà á jẹ́ kó mọ bóyá ń lọ. jẹ́ ń tiẹ̀ sọ̀rọ̀. ọ̀gbẹ́ni ṣáàmà farabalẹ̀ kó lísìn kó calm down. ọ̀rọ̀ ló gbọ́ yẹn o ti gbọ́ ọ̀rọ̀ ló gbọ́ yẹn ó ti yẹ tó bá tún dán o wàá fi kú sí ìbàjẹ́ ni. ọ̀gbẹ́ni. má máa ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá tún ṣe bẹ́ẹ̀ wàá gbà wàá fi kú sí ìbàjẹ́. ọ̀gbẹ́ni bàbá ẹ má ti wọlé sínú mọ́tò. àwọn eléyìí ń bẹ ni ẹ bá ti tú nílẹ̀ fún wọn máa sáré bá àwọn jẹ́ yamayama máa jẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ bàbá kí ló dé jẹ́ kó máa dọ́nà ara wa náà àwọn eléyìí sí mi ibi àdìsá ọgọ̀. bàbá tuẹ́lẹ̀ ṣé eré ló wá rí kún wa bá a ṣe bí orí ìbọn lọ́wọ́ wọn àbó orí ìbọn bá já ilẹ̀ tó bá wọlé sínú mọ́tò. bàbá àwọn eléyìí jánu ni kò sọ̀rọ̀ fún wọn jàre. wọn náà òṣèlú ìwà tó wù yẹn dá láì ṣọmọ yìí kéré ìwà tó wù yẹn kò speak rẹ rárá mo láìkẹ. ṣáà ní sùúrù ọmọ tó dé ìgbà ìsìn òun náà ní pẹ́ débi. sí pẹ́ẹ́bẹ́ mi bájọ wà nígbà yìí náà ni ìyẹn tiẹ̀. ọ̀rọ̀ yẹn náà lè díẹ̀ nù. tó máa ń pín ọlọ́ra burú máa kó bá rẹ̀ lórí nǹkan tí ò ṣe. àǹtí nìyẹn ò ní ọkàn rẹ̀ wọ́n. mi expect láti rí bí. o expect láti rí bí báyìí mo sọ pé báyìí náà ni màá ti bẹ́ẹ̀ mo ṣe wá ṣé ìwà tó wù yẹn dá. àǹtí kí ni mo ṣe. kí ló ṣe kí tó fi bọ̀ tírẹ́tì ẹ̀ lẹ́ni káàkiri orí yàn pẹ̀lú ìyàwó ẹ̀ sí máa fi bọ̀ tírẹ́tì ẹ̀ kí ló dé. èmi. o dẹ̀ tún bí mi. ẹ wo àǹtí ẹ wo bí ẹni tó bá fi bọ̀ tírẹ́tì ẹ kóun náà kó yẹ iṣẹ́ owó ẹ̀ wò as a matter of fact mi expect kó jẹ́ pé ìyẹn tí mo máa sọ lọ́rọ̀ tẹ̀sán lórí ọ̀rọ̀ yìí mo ti pè yín mo ti ṣàlàyé fún yín irú ìtàbúrò yín rìnrìn look at what we are seeing. lóòótọ́ ló pè mí ṣùgbọ́n tó ní pé ìyàwó ẹ̀ kó ń ṣe ṣìdánilá kan ó ní pé ó ń dún àfojúdi ó ló ń ṣèranù. àǹtí ẹgbọ́n ọ̀tọ̀ ìnáwó sọ tí n bá sọ fún yín pé ó ń dún àfojúdi as at the time tí mo sọ fún yín yẹn kò tí di mọ́líkì mọ́ lára who knows bóyá gbàtẹ́bà sọ kò gbọ́ ni ọ̀ bóyá ẹ bá sọ ọ̀tọ̀ nìkan tó lọ decide láti ṣe because lẹ́yìn ìgbà yẹn báyìí ó bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ọkùnrin lọ́rí pẹ̀lú ó ń gbélé ó ń gbọ̀n ó ń embarrass káàkiri èmi BJ tẹ́yìn ẹgbẹ́ everybody bọ́ mi pé gbòòrò pé king of boys and àmọ́dé máa ń ṣe lọ́wọ́ pẹ̀lú everybody ṣé ó yẹ kéèyàn kan ní gbòòrò táwa yìí kó mú ìyàwó tèmi kó máa flaunt káàkiri pé òun lòun bá sùn òun lòun kí ló ṣe àti àkọ́ tí èèyàn gbọ́dọ̀ máa gbà ó tó yẹ kẹ́yìn fúnra ẹgbẹ́ máa support mi pé what I did is right ó yẹ no mi. BJ tó bá kọ́ tó wọ́n ní kó bá kó bá ìwà tó kó bá ìyàwó ẹ̀ ni. àti kò sí kò bá kọ̀kọ́ kò sá kò bá kọ̀kọ́ this thing is mo mọ̀ kan tí mo ṣe àmọ́ my right. you are on your right tọ́ka bá gbọ́ sọ́rọ̀ yìí wọ́n á gbé ẹ. yes. ọlọ́pàá yẹn gbogbo ló pè ọlọ́pàá gbogbo ló pè àti ọlọ́pàá wọn gbọ́n bàjẹ́ wọ́n mọ̀ tọ́lọ́ bá jẹ́ civil case bẹ́ẹ̀ lè ṣe wà èmi lọ́kọ ẹ̀ èmi mo sanwó orí ẹ̀ èmi ni mò ń bọ̀ ni mo fi sínú ilé nobody tó ní right láti mú ìyàwó mi kó máa bá sùn káàkiri kó tún máa flaunt ẹ̀ pé òun bá ìyàwó mi sùn nobody tí bá kárí wa ìgbàlú ìyàwó mi máa pa á ṣá. ẹ sọ pé kí ṣé ọ̀rọ̀ tó yẹ kí bàbá mi sọ nìyẹn ṣé ó easy ni ojú ni màálù rọ o ẹ gbàgbé ẹ o. BJ tó bá kọ́ tó kàn dùn mí ni pé tó bá kó bá rẹ̀ tó wọn fẹ́ kó bá burú mi náà kó tó kàn dùn mí fún ẹ fi ilé ẹjẹ́ kó rìnrìn ẹsẹ̀ rí tiẹ̀ kóhun náà rìn tẹ̀lé tó tọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àti kò sọ́ra àkóbá yáyá bí ẹ wò ẹ bá bàbí sọ bí tẹ̀ sẹ́ wo tẹ̀ sọ yìí. ok kò sí problem má wọrí wàá kó bá wàá kó bóun náà. kò sí kan tó máa kó bá mi ṣé máa ma ìyàwó mi ní protect àbí kí ṣe kí ni tó yẹ kẹ́ máa sọ tó yẹ kẹ́ wà on somebody's side gbọ́n kan ló sọ náà can you imagine what she's saying. ṣé àwọn tíyàwó ẹ̀ ń tẹ̀lé rè àwọn tó bá rìn ní ẹnu mi ò kárí. ayé àwọn ilé ti bàjẹ́ àwọn ilé yóò láyé mọ́ ayé àwọn ilé yóò ṣẹ́kù síbi kankan mọ́ àwọn ilé kan máa bá ayé ìyàwó ẹ̀ jẹ́. yẹ correct àwọn onígbé yìí wọ́n bá mi sọ̀rọ̀ ń bì àwọn àpótọ́ pé mo gentle àbí nǹkan. ọ̀rẹ́ má ṣe kí sórí nǹkan tó ṣẹlẹ̀ èmi ni mo set àwọn guys máa yẹn o pé kán lọ fi tọ́ ìkan kán lọ fi dẹ́rù bá o it's true na mi ṣáà ìlànà. wọ́n lọ lọ ṣe. yes. ikú ẹ̀jẹ̀ kó o tẹ̀ ṣe rárá. ṣùgbọ́n kó tó fọ́ ni nígbà tí wọ́n àyọkọ́ mú sórí ẹlẹ́ pé pẹ́pẹ́ sí o ọlọ́fìbọn ṣẹ́tì ní ẹ̀kọ́ tó lọ́ọ́ rí pẹ̀lú ìyàwó mi mo fẹ́ fọ́ sí lọ́wọ́ pé èmi I didn't do such thing ẹ máa parọ́ mọ́ mi mo kàn báyìí pé kí ni màá ṣe fún ó lè jẹ́ bóyá máa kàn tí máa yẹn tó yẹ kó bóyá ó lọ rí pẹ̀lú ìyàwó ẹ̀ kọ́ lọ bóun dáṣẹ́rí àpò. èmi mo ti jẹ́ yẹn. ọwọ́ ìyá tún lóya ìyá lóya. sori máa yẹn fọ́ gan o
wàhálà Ọlọ́run bá ń gba àwọn guys ẹ̀ wọ́n try gan o wọ́n bójú máa yẹn jẹ́ gan. wọ́n dẹ̀ mọ́ fún gan. gbogbo aṣọ tó wọ̀ lọ́jọ́ yẹn gbogbo aṣọ ẹ̀ báyìí ó sweat ni Ọlọ́run bá ń gbọ́. ó kálẹ̀. láyé ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀. ó rọgbẹ́. Ọlọ́run bá ń gbọ́. ìyàwó rẹ mi. mo rí ẹ wà mí wọlé mo fẹ́ gbọ́ obì ẹ máa gbó fún èyí tó ṣe. What I will do is this tí n bá ti dé ọ́fíìsì there is a particular contract tó fẹ́ jáde máa bá partner mi sọ̀rọ̀ ìwọ la máa gbé fún. ìwọ ló máa ṣe yẹn. ó máa ṣe yẹn fún mi ọ̀rẹ́. ìwọ ló máa ṣe. wàá pẹ́ fún mi. no kò sí èrè. tó o bá ti dé jẹ́ lọ ṣe fàájì fún ẹ náà fọwọ́ kọ́ step down. kò sí èrè báyìí ṣe é lọ. ọkọ mi balẹ̀ bí gbìn Ọlọ́run máa ń bọ̀. ọlọ́run gbé mi lọ́kọ́ fún wa ẹ pé èmi kọ́ mi ò wọ́n pa ẹ́. má fọ fún o wàá rí pé ìyàwó ẹ ò ní ṣe bẹ́ẹ̀ má yẹ kó kò ní tẹ̀lé ìyàwó ẹ mọ́ láyé láyé. kó tẹ̀lé ó lọ kú dànù ni olóṣì. Bọ́lájí ṣé kí n má tàn ọ̀rọ̀ obìnrin òun ṣe nǹkan tí èèyàn lè gbé tó lè máa wọ ṣe ń rí wàá gbé ọ̀rọ̀ obìnrin sẹ́gbẹ̀ẹ́ kan báyìí wàá gbé business sẹ́gbẹ̀ẹ́ kan wàá face career ẹ̀ because obìnrin tó ń wò yẹn barracks lọ́rọ̀ wọn soldier go soldier come ni tó ti yẹn sìn mi wàá fẹ́ kó rí bí nǹkan tó máa fún ẹ problem tó máa rò lọ́sàn-án tó máa rò lóru ẹ̀sìn yẹn bá ti lọ gbé sẹ́mi ju o máa dá nǹkan lẹ́nu ṣé tó bá kó 100% obìnrin sílẹ̀ báyìí èmi á sọ fún ẹ boldly pé 80% nínú wọn àjọ wà ń gbòòrò là ń ṣayé ni kò ní mí nì ọkọ ẹnìkan bì kan àlẹ ẹnìkan bò mí ni bí life ṣe wà nìyẹn 20 tó kù mẹ́yẹn àwọn nínú wọn ló lè sọ pé èmi àtọkọ mi ta ti marry o kò sẹ́ni kankan tó kọjá lórí mi ṣó gẹ̀ẹ́tẹ̀ 20 yẹn báwo la ṣe fẹ́ dá wọn mọ̀. sórí mo fẹ́ àtọmọdé ẹlẹ́nu ló fẹ́ mi Bọ́lájí sórí gbogbo àwọn obìnrin tá à ń fẹ́ wọ́n máa lè ló pọ̀ jù ìkà ni wọ́n ẹlòmíà gbé oyún láti ta á gbé fún ọkọ ẹ̀ ọkọ agbóyún olóyún á bímọ in fact sẹ́rí wọ́n ní àwọn òwe Yorùbá wọ́n ní ilé tó bá ń tòrò wọ́n máa lè ní òtí wọlé àjẹpọ̀ òwe ni tọ́pẹ́ òwe yẹn ṣiṣẹ́ ni wàláì gbogbo ilé nàìjíríà lọ́ọ́ ti dàrú wọ́n máa lè ló pọ̀ jù that is it ọ̀rẹ́ má parẹ́ o torí Ọlọ́run. ẹ̀yin ọ̀rẹ́ the truth of the matter is this kò ṣe kó wù mí láti máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní fámìlì mi ọ̀kì máa sọ̀rọ̀ àwọn báyìí síta àmọ́ tí ọ̀rọ̀ bá ti dé góńgó ẹ̀mí tó ti fẹ́ pìyàn lẹ́nu èèyàn ní choice ju pé kó sọ síta kó sọ bí wọn kan ẹ̀ síta if not ni èèyàn kàn máa ya wèrè yẹn wá kú dànù lójijì ó ti sú mi ẹ̀rú òwò. Bọ́lájí two advice mi ní fún ẹ the first one torí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tí wọ́n ń rí bí nǹkan tó pàtàkì àwọn kankan máa ń rí bí pé fíìmù yóò kàn wá ó máa dùn tó ti ẹ̀ sìn tí wọ́n bá kó ọkùnrin 50 sílẹ̀ 48 nínú wa nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọ̀nyí ló ń ṣẹlẹ̀ sí still náà ayé ṣe kí ni ayé ṣe ń lọ ni kò ríro rárá the second one ṣòróbìnrin tó bá ti ń ṣèrànù láyé yìí ó dangerous gan ó léwu tó pọ̀ most especially obìnrin tó bá ti bímọ fún yàn tó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yẹn ṣe mọ̀ pé o ò ní fẹ́ kí ìyá ẹ̀ lọ nítorí pé o láìpẹ́ mọ ọmọ ẹ̀ wà á máa fọgbọ́n ṣe wà á máa mú yẹn sẹ́gbẹ̀ẹ́ ọmọ mi màmá mánéjẹ màmá ṣe báyìí màmá ṣe àwọn area tó wá gbà dangerous ni pé ṣọ́dọ̀ àwọn tó ń bá wa fẹ́yàwó wa àwọn ló mọ̀ gbádùn ọbẹ̀ o get me tí wọ́n bá yẹ ṣe ẹ̀gúsí báyìí tí ó bá dijọ́ kejì ló máa tó mọ value ẹ̀ pé yes ọbẹ̀ ni wọ́n sè fún mi àwa tá a jọ kọ díẹ̀ báyìí là ń jẹ́ ń bẹ̀ àwọn àlè gangan ló ń gbádùn àwọn ìyàwó wa tí ó bá ti wá lọ dùn má lè yẹn jù the next thing kí ló máa ṣe nǹkan tí àwọn bàbá wa sọ láyé just pé ó ń ṣẹlẹ̀ yẹn wọ́n ní tóbìnrin bá ti ń yan àlè tí ò bá para ẹ̀ á pa ọkọ láyé sìn wọn dẹ̀ ń fi bẹ́ẹ̀ pa obìnrin o ọkùnrin ló máa ń affect irú level bẹ́ẹ̀ yẹn sìn nǹkan tó máa ṣe ojú pé ọ̀rọ̀ apá obìnrin yẹn ti sẹ́gbẹ́ kan tó bá dáná oúnjẹ fún ẹ má jẹ tó bá tó time tó yẹ kó súnmọ́ má súnmọ́ fílẹ̀ kó wà nílé ní tiẹ̀ kó máa ṣeré ẹ̀ mo máa wálé ní time tó yẹ kó wálé as a father bọ́mọ ẹ̀ ṣeré báyàwó ẹ̀ ṣeré tó bá ti lè ṣe yẹn in fact mo mọ̀ pé nǹkan máa change tó bá rí pé ò jẹun kò bá wọn sí ó máa change now. Bọ́lájí nínú ọ̀rọ̀ fẹ́mi fẹ́ tẹ̀lé gbogbo obìnrin tó bá fẹ́ láti máa yẹ̀yẹ́ èèyàn yẹ̀yẹ́ ọkọ ẹ̀ kiri wá yẹ̀yẹ́ náà ni wá lé mágùn ni yes wá lé mágùn ni. o mean pé that magun as in tó máa ń lò láyé àtijọ́ that fetish thing ó sì wà láyé sẹ́yìn. èyí tó gbọ́ lamẹ́ríkà wà lé magun tó bá lé magun bẹ́ẹ̀ nìkan kú lórí ẹ̀ lẹ́nu ẹnìkan kú lórí ẹ̀ lọ́la wọ́n á máa yẹ̀yẹ́ ìkiri ó dẹ̀ máa work.
ó exist. Okay, can I ask you one question? Ìgbà wo ni wọ́n ní very reliable experience pé kí ni ẹ̀ ṣiṣẹ́ ìgbà wo ló ní? Last year ti ṣe. Last year? Ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ wa kan. Last year? Ọ̀rẹ́ mi kan ni. Ó léyàwó ẹ̀ máa gùn ni. Ẹni tó kó báyìí ó mọ mi lónìí. Wow! Ló ṣe kì. Ọ̀gbẹ́ni ṣé mẹ́. Bọ́lájì mi ní parọ́ fún ẹ magun wa no máa ń wò mí bí a mo support nǹkan tó ní kò ṣe yẹn mi support bí kò ṣe nǹkan tó ń sọ yẹn o magun wa ó dẹ̀ pé oríṣiríṣi àwọn magun kan wà má mu gàrí magun kan wà má fò gọ́tà àwọn kan wà má mu mi má jẹ àgbọn wà ètò worst jù mẹ́ o mọ̀ kó má ti kọjá ń bẹ̀ báyìí kọ́ lọ sùn straight kó sọdá ni wà sáyé mọ́. Come to think of it, àwọn nǹkan tí o kálẹ̀ máa fò gọ́tà máa mú gàrí wá jù jẹ́ pé èyí tó ní ṣe pẹ̀lú àwọn tálákà àwọn ni àwọn ṣé àwọn tálákà nìkan lọ́bìnrin kó máa ṣe nǹkan bẹ́ẹ̀ àwọn olówó náà ṣe kò target àwọn ni. Ṣé olówó kì í mú mi ní Bọ́lájí má mú mi? Kò sẹ́ni tí ò mú mi lójúmọ́ tó bá mú mi. Orí yẹn sọ náà. Ọ̀rẹ́ bá. Ọ̀rẹ́ wa. Wọ́n ní mílíọ̀nù sọ̀rọ̀ láti máa mú juice first. Bọ́lájí àánú ẹ̀ ṣe mí as an African man ẹni tó lówó African man ni ẹni tí ò lówó African man ni mo wá ń sọ̀rọ̀ African man tó operate nínú Africa tàjọ wáyé ṣé wo ni olówó tí kò ní fokọ́tà tell me olówó ò ní mọ mi olówó lè shake handshake lásán èèyàn ń gbà bẹ́ẹ̀ kú sókè nìyẹn wà. ọ̀rẹ́ mi máa ṣe. Ọbẹ̀ mi ṣe. ọ̀rẹ́ ìfá náà mọ̀ let's look at it this way tí máa wá ní sílẹ̀ ìtọ́jọ́ sí especially olówó àti ìyàwó ìṣẹ̀lẹ̀ ṣe. that's my darling. nígbà tẹ dọ́dọ̀ mi bí ọ̀rẹ́ fún rẹ̀ iṣẹ́ báyàwó. mo rò pé ìyàwó ẹ̀ gbá àwọn ọmọ lọ sí school. No, that is where you are getting it wrong. I don't even know where she went to. Ó rán lọ sí supermarket ara. Tí o mọ mi ṣe lẹ́yìn. Àníyàn Bọ́lá ṣeun. Òun lọ́kọ èmi níyàwó. Ẹ má jẹ káyọ̀. Àgbà kò wájú tẹ kó ta. Ó kọ́ ìṣe kó gbà. Ó kú ọ tó dára ẹ̀ pa. Ṣé. Ìjì má ṣe o. Má ṣe o. Kò ṣe kó ní repercussion. Of course now tó bá lọ believe bá lè máa gùn tí ó bá gùn tí wọ́n lọ. Ẹ má gbàgbé àwa náà nípa contract ẹ ti help àwa náà at least for once. Bàbá bíi olùlàtẹ̀lẹ̀ ṣé bí mo ti aṣọ ẹ̀ mo ní o máa wọ̀ọ́rí mo sọ débi pé chairman ní ládùúgbò yìí chairman local government tó wáyé èmi níbi jẹ́ kán yàn síbẹ̀ yẹn ok so mo ò ní problem mo dẹ̀ ti bá sọ mo ní mo léèyàn kan tó yẹ contractor tí mo fẹ́ kó máa gbéṣẹ́ fún immediately ló dẹ̀ sọ fún mi pé àwọn drainages kan tẹ́ wà táwọn fẹ́ gbẹ́ òkè ní kan mo ní ẹni náà ó mọ̀ pa drainages ó tán ó dẹ̀ ní contractors mẹ́ta làwọn ní ìwé ẹni mama b ó máa jẹ́ ìkànnú ẹ̀ ibi tó ní chance dé mama b look agbowó fún ẹ ó ṣe drainage o àbó ògbẹ́ drainage o kò kan anybody tó bá ti wo àkáǹtì ẹ̀ tó ń bá ti sáì pé o ti ṣiṣẹ́ yẹn o ti ṣe náà nìyẹn ayé ń ṣe irú ẹ̀ okay you have no problem o lè nírú wa kí ìyá máa jẹ wọ alright. alright ẹ ṣe gan náà rìbọn ṣe gan. àwọn àbí o ní problem o ọ̀nà mi mọ reason tó ṣe ń worry. ẹ wo lest I forget àbúrò mi ló jókòó yẹn adéṣẹwà lórúkọ ẹ ẹmí tẹ. okay mo ń wo lórí ìjókòó náà ó ṣe bí quiet person you're beautiful you know. Thank you, sir. How are you? I'm fine, thank you. How are you? That's nice. She's beautiful. Okay, yẹ kí mi máa lọ kí ẹ̀yin lè ṣe meeting tí yín náà mo mọ̀ pé ẹ lọ́rọ̀ láti sọ. All right, auntie. Okay, sir. Bye. Bye, sir. Bọ́lájí kí ló ń ṣẹlẹ̀? ṣáyé wá ṣe dájẹ́ mi ò ń dáyé jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo ní ọjọ́ kó gbégbó tiẹ̀ wá kò ní rọ ṣé mi nìkan máa dáyé jẹ òun ṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ pé ara àwọn tí mo gbádùn lára ẹ̀ jù ni pé ní gbogbo ìgbà tẹ́mi kò bá fẹ́ jayé kó máa mú ayé wù mí jẹ kí ló wá dé tó wá jẹ́ pé nísìnyí ni kì í máa dá jayé fún wọ́n tọ́ lọ sọ àmọ́ mi ní parọ́ fún ẹ lọ́wọ́lọ́wọ́ tí mo wà inú mi ò dùn rárá I have a burden on my heart
èyí dẹ̀ ní ṣe pẹ̀lú ìyàwó tí mo fẹ́ sílé òun nínú mi dùn ó fẹ́ pa mí ó mú rí àwọn ọ̀rẹ́ kan lẹ́nu ìjọ mẹ́ta ó mú ẹ̀rẹ̀ báyìí àti kò tí ó fi rẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ wọ́n á ṣe gbogbo ìyá ìbí nìkan ni wọ́n á dámọ̀ àwọn ọ̀rìn àfojúdì àti ìrìn ìdọ̀tí gbogbo àwọn boys tó wà ládùúgbò àwọn boys kékeré yẹn gbọ́n olúmọ̀ pé ọmọ ìrìn ìrìn fún ẹ̀ jẹ́ pé kò lánìí mi rárá ó ti kú mi lẹ́nu ó fẹ́ pa mí that's right tí mo fi concentrate I can't think straight I can't concentrate nígbà èyí kò fọlọ́ bá mi ẹ̀kọ́ mi ò papọ̀ not happy ọ̀rẹ́ tí ìbàdí bá wò sọ tí bá sọ ìfẹ́ bí sọ nípa tí mo fẹ́ lọ láti sọ pé ọkọ rẹ̀. ó ṣàmọ̀ pé nǹkan kan ṣe pé òun ṣe báyìí ìwọ tí mo mọ̀ wípé ọmọ tó jáyé jù nìyẹn mo mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ni wo ikú ń bọ́ mọ́ ni o bẹ́ẹ̀ ni obìnrin tó bá ti ń yàn ó ṣe tó fẹ́ pa ọkọ nìyẹn o ṣèbó gbọ́dọ̀ àgbẹ̀ máa ń pòwe pé obìnrin tó bá ti ń yàn tí ó bá para ẹ̀ á pa ọkọ bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa ń mì wípé tí ò bá ti parẹ́ lápá ọkọ ní ẹni tó bá ti ń bá jayé níta tó bá ti lọ ń dùn mẹ́ni yẹn jù sẹ́ni yẹn ti lọ ṣeré gidi fún àwọn eré tó jẹ́ pé ó bad tó jẹ́ kó yẹn ní ẹgbẹ́ dàrú bóyá ní ẹ̀gbọ́n tí ìlú eré yẹn ní láyé yẹn the next táwọn méjèèjì tó máa plan ní pé wọ́n ṣe máa mú ẹ̀kọ́ lójú ọ̀nà bẹ́ẹ̀ ni advice mi fún ẹni pé tó bá jẹ́ pé òṣèlú pé olùkọ́ bẹ́yẹn ni rọra yọ̀ǹda ẹ̀ tí ó máa lọ kò lè tó yẹn ayé ò lè tó yẹn rárá. o love ṣẹwà ló ń sọ nígbà tó wá love ṣẹwà tí ṣẹwà wà love ẹ kọ ṣé tó bá love ẹ á máa bẹ́ẹ̀ pín káàkiri ọrọ̀ ajé tiẹ̀ ni tó ń dùn wọ́n wọ̀ tó jẹ́ pé nítorí ẹ̀ ló ṣe gbé sílé tó o mọ èdè ọ̀bálẹ̀ tó dọ̀ kó tó di kó gbé wọnú ilé ẹ̀ kí ló ń sọ lẹ́nu ẹ tí ó dùn yìí wo mi àbí tó bá jẹ́ pé wọ́n kò kì í ṣe ojúṣe ẹ̀ àbí wọ́n kò kì í dá action bolẹ̀ tó ni nọ́mbà wá tì nìyẹn o tó bá jẹ́ pé wọ́n kì í dá action bolẹ̀ tó gbà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ mi ká fọwọ́ sí o gbọ́dọ̀ fi yàrá nǹkan bẹ́ẹ̀ jẹ obìnrin á jẹ́ pé bẹ́ẹ̀ ò ṣojúṣe ẹ̀. ṣé o wọ ọ̀gá tó ń bọ̀ ṣe é mú ṣúgà náà. oṣù ọ̀pọ̀ máa ń ṣojúṣe ẹ̀. àjọ ṣe ìjàmbá sọ ẹ́ lówó àwọn ọ̀tá ti kì wọ́n lẹ̀ tán sọ létà májẹ ọ̀rẹ́ ojúṣe mò ń ṣe. àtọ́ ẹ̀ kò ṣojúṣe ẹgbẹ́ tó dẹ̀ ṣerú kan bẹ́ẹ̀ yóò máa lọ tí ẹ̀ yóò máa lọ.